wa káàkiri àgbáńlá ayé ẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Èrèdé Òrèǹté àti bàbá àlùbáríkà wẹ̀bìdànù ní ìlú Ìgbódù lẹ́yìn lórí ètò kí la mú wa fún kí la fẹ́ gbéyẹ̀wò dúpẹ́ lọ́wọ́ aláràbí ọba tí alá tó jẹ́ ká lọ sí ìlú kọjá tó wá lọ́sẹ̀ yìí láyọ̀ àti àlàáfíà àwa la wá ẹ̀yin la bá ṣẹlẹ̀ pé ọ̀rọ̀ wa tọ́pẹ́ ó ṣe déédéé ọpẹ́ bàbá àlùbáríkà ti ní káyé sọ pé ó jọpẹ́ lọ o ànírín nǹkan tó máa jọpẹ́ lọ ó ṣe kí ni ó ṣe déédéé ọpẹ́ òkú ọpẹ́ náà ní láṣẹ láwùrábí bàbá àlùbáríkà wà bí bá bá o ó ṣe ti dà sí kí yìí nínú òǹgbẹ ni ló ń yọ fẹlẹfẹ ló ń yọ bí abẹ yìí. ló ń dáhùn ojú rọ kan kójú palu ẹgbẹ mi màá lẹ́dàá. àsìkò ẹnu láwa àwọn ẹdẹ wà kò síbi lẹ́yìn ọjà àwọn ọmọ lèèyàn náà kọjá kó fi kẹrùn. bẹ́ẹ̀ni wọn lọ bá bọ́nú òjò ni ọ̀dà àmọ́ gbogbo gígan yẹn wà lẹ́yìn. yóò wà lẹ́yìn. ilé ò ṣe kó tó fi fi ṣe yẹ̀yẹ́ ẹ̀mí náà rẹ̀ ní ara mi. jẹ́ gbọ́ bàbá lórí ètò lẹ́nìí ohun tá a fẹ́ gbé yẹ̀wò ọ̀rọ̀ àwọn olólùfẹ́ yín náà ni ìkànnì olólùfẹ́ yín ìyẹn ààrẹ orílẹ̀-èdè wa Fọlọ́runṣọ́ Bọ́lá Ahmed Tinubu ọmọ wọn tó jẹ́ Ṣèyí Tinubu ọmọ wọn tí gbogbo àwọn èèyàn mọ̀ tó tẹ̀lé wọn lọ sí Aso Rock tẹ̀lé wọn lọ sí ilé ńlá òun ni à ń gbọ́ kùnkùn pé wọ́n ní òun ni ó fẹ́ jẹ olùdíje dupò fún ààrẹ gómìnà Èkó ní abẹ́ ìsìyẹ APC àwọn kan tẹ̀tú wá sọ pé wọ́n náà ti ń lẹ pósítà ẹ̀ níbì kan mi ò tí ì rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n àwọn kan ní wọ́n ti ń lẹ pósítà pé òun ni gẹ́gẹ́ bí olólùfẹ́ bàbá ẹ̀ kí lè rò sí. ẹ ṣe pé ó dáa kò sì dáa ó dáa kò sì dáa bá ayé ìtóyàn náà ni ayé kò kẹ́ ń tóyàn ikú ní tú ẹ̀dá àwọn olórin kan wọ́n ní àwùjọ tó ìdẹ̀gbà àfihànjẹ lè mọ̀mọ́ tó ń dù séríkì àṣọ tó ìdẹ̀gbà àwọn olórin Orò Ìjẹ̀bú ni wọ́n máa ń kọrin bẹ́ẹ̀ wọ́n ní aṣọ fún tó kò dẹ̀gbà àfihànjẹ lè mọ̀mọ́ wọn wá séríkì èèyàn tó wà láàárẹ̀ bíi gbákejì ààrẹ ní í ṣe tó wá tún fẹ́ di gómìnà Èkó tó bá ṣe tó bá jẹ́ pé àwa bá wò ó pé yóò dá a sọ tí ọba ní dá a sọ tó bá máa dá a sọ tí ọba rí i ṣe tí ọba ní rí i ṣe a sọ èmi ò kì í fi gbá kan bọ̀ kan nínú ṣùgbọ́n tó wà ń bẹ́ẹ̀ wọn bá ṣe jẹ́ kí bàbá yìí ó ṣe dáadáa káwọn ohun tó ń ṣe náà ká tó kó ṣẹ̀ṣẹ̀ ọmọ tó bá jẹ́ pé àṣẹ rí bó ṣe ń lọ àti lápẹẹrẹ à ń bẹ lọ kọlọ́njó dá pọ̀tì gbogbo nǹkan tí wọ́n fi tọ̀hún wá gbówó lé torí fóònù asọ̀sọ̀sọ̀ wọ́n padà gbowó tí wọ́n bù lé tàwọn adókòkòwò gbogbo ẹ̀ owó orí owó gbà owó kíní orí tálíkà náà gbogbo ẹ̀ ń jálé tó bá rónímọ̀ràn kò bá ṣe sùúrù kí bàbá ẹ̀ parí ìjọba kóhun tó bẹ̀rẹ̀ yẹn kò tí ń gbà bàbá bá jẹ́ ààrẹ tọmọ jẹ́ gómìnà lẹ́kọ̀ọ́ àwọn míì àrònú àmọ́nú rojúra wa lọ eléròkèrò sì wà nú ọ̀rọ̀ òwò ń jọ sí Sàràkí Ìlọrin bàbá rẹ̀ mọ̀ sí pírẹ́sidẹ̀ntì tó jẹ́ pé àwọn sáà ni wọ́n fàyàn kalẹ̀
làwọn èèyàn wá fi padà kọrin pé wọn ò ní ṣe nínú àwọn àsọtẹ́lẹ̀ tí mo sọ tí mo mọ̀ kó gbìlú nù. Bá mo sọ̀rọ̀ pé tí wọ́n ní Bùkọ́lá Sàràkí sọ pé tí wọn ò bá dìbò ẹnìkan àfáà kan sọ fún Pálíjànú ó dìbò wọn ò bá dìbò fún òun ó di Kírísítẹ́nì. Mo ní wàláhì tàláhì tó bá dijọ́ kẹta tí wọ́n dìbò tán wọ́n máa lẹ pure water mọ́ Bùkọ́lá Sàràkí nílọrin kò sì ní wọlé. Fi sọ ní tọ̀tẹ̀ mo rí i ni. Àfáà tó lóun ó di pásítọ̀ ọjọ́ náà lọ́hùn ó di pásítọ̀ mọ́. Ńgbàdà tó ń ṣe wáàsí tá à ń gbọ́ pé bóòlù òun ó ṣe sọ pé òun fẹ́ di pásítọ̀. Ńgbà tó ń ti wà lójú ọ̀nà ta ni ò wà lójú ọ̀nà. Kírísítẹ́nì ojú ọ̀nà ló wà, mùsùlùmí ojú ọ̀nà ló wà, kọ́dà eléégún ojú ọ̀nà lọ́wọ́ ojú ọ̀nà tọ́lọ́run bá ní kálukú ó wà ní ń wà ní. Kí ni oní mo wí? Ojú ọ̀nà tọ́lọ́run bá kọ fún ní kálukú. Ó lọ máa wà ní ó wà. Kéèyàn kan mọ́ sọ pé òun lè wọ́n ẹni Ọlọ́run. Òun tọ́lọ́run bá ní kálukú ó ṣe òun ní í ṣe. Ní téèyàn fi jọrẹ lójú ni kéèyàn kárẹ̀ kú pé èèyàn Ọlọ́run lòun. Ẹni tọ́lọ́run bá ló ṣe ló máa ṣe. Good. Bàbá ẹ̀ wà lórí ààrẹ kọ́mọ́ tí ì ṣe kọ́mọ́ tí ì gbé yẹn wá o. Mi ò rí sí bí ọ̀rọ̀ tí mi ò rí sí. Tó bá jẹ́ èrò tèmi o tó ń gbọ́ mi tí wọ́n bá gbé wá tá a bá yẹ̀ ẹ́ wò tá a gbàdúrà sí tá a bá rí i pé tó bá jẹ́ Èkó lójútùú á fọwọ́ sí i fún. Tá a bá rí i pé kò ní í dáa á bẹ̀ lọ́hùn kó má rí bẹ́ẹ̀. Ìdẹ̀ béèrè owó ẹnìkan kan wọn mi wá wọn Ọlọ́run ni mò ń fẹ́ ọ̀dọ̀ Ọlọ́run lèmi ti wá orí mi. Mi ò bẹ̀ wọ́n ẹ jẹ́ kó Ọlọ́run ṣe tí ó ṣe fún mi. Ọlọ́run ti ń ṣe bèè kú ó ní di àrò lórí pé kí n rí òótọ́ yẹn kí mi ò sọ yẹn lèmi ó wà ń bẹ̀. Tó bá jẹ́ pé a rí i pé yóò dà wàláhì àìdúró tì pé Èkó lójútùú ṣùgbọ́n tá a bá wo làákàyè a lè máa sin bàbá ká tó máa sin ọmọ. Táwọn ará Ìlọrin fi gbọ́nú ó lọ́dún tí wọ́n fi ṣe Sàràkí Ìlọrin. Wọ́n lọ́dún tí wọ́n fi sìn wọ́n. Torí náà ẹ jẹ́ kí ẹja máa bá ìlọ náà kó má kọrin olóró fún wa. Sọmọ fáwọn olóró náà máa ń kọrin. Àwọn olóró wọn máa ń kọrin pé aṣọ tó Ìdẹ̀gbà àfẹnìyàn jẹ́ lè mọ́mú tó ń wájú Sẹ́ríkì. Aṣọ tó Ìdẹ̀gbà àwọn olóró tí wọ́n ń sọdún orò ni wọ́n máa ń kọrin yẹn pé bá fèèyàn fún jẹ́ lè mọ́mú tí wọ́n á tó lóun fẹ́ jẹ Sẹ́ríkì. Èwo ló pọ̀ á ti sọ fún un tó kò gbà ní. Torí náà èyí tó wà bẹ́ẹ̀ yìí wọ́n ṣe jẹ́ kún náà wọ́n ti ń darí wa yìí wọ́n máa darí wa lọ. Àwọn Ọlọ́run kó wa lé lọ́wọ́ kó máa wà wá bàbá àtọmọ. Ọlọ́run jẹ́ kẹ́ gúnlẹ̀ sébùtì ayọ̀ ẹ̀gúnlẹ̀ sébùtì ayọ̀. Ọlọ́run kó lé yín lọ́wọ́. Tó bá yẹ pé ti gọ́fúnà yẹn náà dá o tèmi bá rí àkùnrin bọ̀ ní tèmi èmi ò fọwọ́ sí i. Mi ò fọwọ́ sí i gbogbo ẹnu mo fi sọ mi ò jẹ̀ mọ́ fọwọ́ sí i torí pé nígbà tí mi ti yẹ̀ wò táwọn náà dẹ̀ sọ wọ́n ń dá alábàánú àbá nìyẹn wọ́n ní nìyẹn àbámọ̀dá lórúkọ wọn kí ló ní mo wí. Àbámọ̀dá lórúkọ. Àwọn kò tí ì ṣe wé kan pàtó ni bọ̀dé wọn mọ lábàámọ̀dé ìdájẹ́ ẹ̀kọ́ mọ́ ṣe wọn àbámọ̀dá sì lò kọ́ wọn àti bàbá àtọmọ àtàwọn olólùfẹ́ wọn àbámọ̀dá sì ni wọ́n báyìí èmi ò tí ì gbọ́ tó bá dẹ̀ máa rí bẹ́ẹ̀ àwa gbọ́ àwa náà làwa dẹ̀ kọ̀ǹfàmù ẹ̀ pé yóò wọlé o nígbà tí wọn ò ní wọlé gómìnà lẹ́kọ̀ọ́ jó ní àṣọ
tèwé wo ni wọ́n dìde kíní ẹ̀ tí Sanwó-Olú mo ní wọn ò ní wọlé ìbò tó ń di last. ìbò tààrẹ orílẹ̀-èdè Yes. mo fi ní Tinubu Who ló mọ. mo ní Tinubu ò ní wọlé lẹ́kọ̀ọ́ Bẹ́ẹ̀ ni. mo ń bọ̀ wá di ti gómìnà mo ní gómìnà èyí tó wà ń bẹ̀ yìí ni ó wọlé o sọmọ pàtó tẹ́lẹ̀ mi nìyẹn níbẹ̀ láti kọrin pé gbogbo wọn wá pàdé rẹ lẹ́kọ̀ọ́ èrò pọ̀ tó bá dijọ́ ìbò wọn ò ní dìbò pé ijó dẹmọ wọn wá jó pàdé rẹ o ìlú dẹmọ wọn wá lù o ìjọ yẹn la fi kọrin pé dẹmọ mo wà bó rọ́wọ́ mi bó rínú mi dẹmọ mo wà bó rọ́wọ́ mi bó rínú mi dẹmọ mo wà wọ́n dẹ̀ dẹmọ wọ́n dẹ Buhari níjọ́ tó gbogbo ìlú bíi tá a ti àárẹ̀ Èkó mọ̀yàn tán nǹkan bẹ lẹ́kọ̀ọ́ wọ́n jójó dẹmọ fún Tinubu oríṣiríṣi orin à ń gbádùn rẹ o ṣáàmọ̀nù kan ló sọ fún mi jọba ló ń wà níbi kíni láwọn ìyá yẹn wọ́n ní àṣẹ olódẹ̀kù bàtàwọn òdìbò ọdún kẹrin wọ́n máa ní ṣáàmọ̀nù mọ́ báṣẹ́ rẹ lọ ṣáàmọ̀nù mọ́ báṣẹ́ rẹ iṣẹ́ rẹ máa tẹ́ wá lọ́rùn ṣáàmọ̀nù. Èkó ò dáa. Wọ́n láwọn orin yẹn lọ́wọ́ àwọn ìyá yẹn wọ́n tiẹ̀ láwọn orin yẹn lọ́wọ́ kí ṣáàmà tó sọ̀kan báyìí wọ́n á ti fa tó bá wọ́n. àtẹwọ́tọ̀ ṣáàmà ló lé kó di jọ́bù. Òun ò rí wọn. wọ́n ní kò sẹ́yìn. Bàbá àwọn èèyàn ti gbọ́n ni. Ayé èrò ti gbọ́n ni. Wọ́n ti gbọ́n. Ẹni ọ̀bẹ bá bá lọ́rùn lọ́rùn sí i ẹ̀ kálukú kàrún kó sóra rẹ̀. Wọ́n ti gbọ́n. Wọ́n mọ̀ pé wọ́n dìbò wọ́n ti mẹ́ni máa wọlé. Àwọn ẹlẹ́ni òwúlẹ̀ fẹ́ dára wọn láàmú wọn. Ayé ti gbọ́n. Bẹ́ẹ̀ ni. Ṣèyí ọmọ Tinubu tó bá ọba débẹ̀ ọba ó jẹ kókó náà kó fẹ́ wá pírẹsidẹ̀ntì tọ́lọ́n bá fi kàn wájú àwọn òbínú ẹnìkan àdẹ̀sọ́pọ̀ lọ́n ṣe ṣe fún yàn Ọlọ́run tó ṣe tiẹ̀ ó ṣe ti bàbá ẹ yóò ṣe ti bàbá kálukú yóò ṣe tọmọ kálukú náà fún Ọlọ́run jẹ́ kí tọmọ tẹnìkọ̀ọ̀kan náà dá gbogbo wa náà àwa náà Ọlọ́run níjà parẹ́ mọ́ Nàìjíríà lára Ọlọ́run ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa ẹ má bínú wọn má bínú oore wọn Ọlọ́run tó ṣe tí wọ́n fún wọn ń ṣe tàwa náà fún wa ó dẹ̀ ṣe ti kálukú fún ẹni Ọlọ́run bá sàlìkì àmọ́ fún tó ráyé wá gbogbo ọ̀tàn gbogbo wọn ó lè jẹ́ pé èèyàn lè gbádùn láyé ó jẹ́ pé yọlọ lè jíyà lálẹ́ kí a mọ lọni ọ̀run ni ẹ wá ẹ hùwà rí ẹ sọ̀rọ̀ rí ẹ tẹ̀lé ọ̀rọ̀ Kùránì ẹ tẹ̀lé ọ̀rọ̀ báíbù ní àṣìwèrè èèyàn tí ń kú ọ̀rọ̀ jọ tí ó mẹ́ni tí ó lò báíbù náà ni gbogbo níta bá kúkú ṣe láyé ẹ kúkú ní gbé lọ́run síbi láyé yìí náà ni ó wà ẹni ó ṣe rere àrántí rẹ ẹni tó ṣe àrántí rẹ Ọlọ́run tá àrántí wá sí rere ọlọ́mọdé àríbànújẹ́ ẹ ṣe dáadáa Tinubu àgbà anígbàgbọ́ gómìnà Èkó yìí ń ṣe dáadáa o lórí ọ̀nà o ń ṣe ọ̀nà o ráìsì náà dẹ̀ ti ń wálẹ̀ díẹ̀díẹ̀ o ẹ̀wà náà ti ń wálẹ̀ díẹ̀díẹ̀ kọjá ìlówó tá a fi rà o a fẹ́ lọ mọ́kà níṣẹ́ a fẹ́ lọ múra a fẹ́ lọ bẹ́lọ̀ fún orílẹ̀-èdè ọlọ́jà rẹ̀ èèyàn tí ó sọ pé ó yá kó tó sanwó pé ká mú èèyàn méjì yìí ó gé yìí náà kò yẹ kó mọ̀ rìkọ́ọ̀dù mi mọ́kà àbí ojú tó lé ọyọ káréèyàn káréèyàn nínú ẹ̀yin olóṣèlú káréèyàn kó sọ pé ká wá lọ ẹ̀yin ẹ sanwó yẹn ká lọ jíṣẹ́ yín fọ́lọ́run kẹwo tọ́lọ́run ó ṣe fún yín ẹ sanwó yẹn kẹwo tọ́lọ́run ó ṣe fún yín ẹ san ẹ má fi sákàntì wa ẹ san ẹ fún wa níwèé pé ká lọ bẹ lọ́n forílẹ̀-èdè àṣà ṣiṣẹ́ lọ́hùn kò dẹ̀ sí pa ń lọ ṣeré ẹ dákun ó sì wù wá pé ká lọ ká tún bá lọ bẹ lọ́hùn forílẹ̀-èdè ṣebí jọ́tà ń bẹ lọ́hùn ẹ sáré pé ní pírẹ́sidẹ̀ntì ṣubú tọ́lọ́hún sì gbé dìde àṣírí ipá burú pé yóò ṣubú náà la sọ pé adá wàhálà fún pírẹ́sidẹ̀ntì Nàìjíríà ṣùgbọ́n tá a bá lọ bẹ lọ́hùn ní Mọ́kà Ọlọ́run ó rí aburú ìjìnà gbogbo àwọn mìíràn tó ń sọ pé kìnìún ó jóná jọ́nà lọ́hùn kì í ṣe páwọn náà ò rí bí wọ́n rí bí wọ́n gbókùú jáde àṣírí kò ní rí bí aṣọ́rọ̀ kò ní jó ẹja lọ bẹ lọ́hùn forílẹ̀-èdè pẹ̀lú gbogbo kí Nàìjíríà ó dẹ̀rọ̀ yìí náà fẹ́ lọ bẹ lọ́hùn fún
kàró lóṣèlú kó gbówó lẹ́ẹ̀kan já lọ ká lọ bẹ lọ́n fún orílẹ̀-èdè ká bẹ lọ́n fún ìdílé wọn Ọlọ́run dákun má da Nàìjíríà rú o tá a bá bẹ lọ́n yóò dà ṣèyí náà bá ní yóò bá ṣe tí gbogbo Nàìjíríà ó fi dá Ọlọ́run tó ṣe tó bá jẹ́ pé kì í sóhun adébẹ̀lẹ̀ kó bàjẹ́ Ọlọ́run má tẹ̀ jẹ́ kó ara bẹ́ẹ̀ dá ẹni tí ó bá tún ṣe Ọlọ́run bá a ṣe Ọlọ́run ṣàánú wà ń padà bọ̀ wá Jésù kọ́ lọ́mọdé ò jẹ́ bẹ́ẹ̀ tẹ̀lé níṣẹ́ Jésù ò lè dé lójú ẹ̀mí èmi kọ́lọ́njọ́ dáa fún wa kọ́lọ́mọ ṣe lápadà bọ̀ Jésù sá Ọlọ́njọ́ dáa fún wọn náà. Àmín. Ọlọ́mọdé ò nípa Jésù bá dé o kó tètè dáa fún wa ní o Jésù ò ní dé lójú ẹ̀mí rẹ̀ àbí yóò dé. àti lè sọ pé Jésù ò ní lójú rẹ̀ mọ́ tọ́ra rẹ̀. àwọn ọgbà tí ń bọ̀. ẹ wá aṣojú rẹ̀ alẹ́ máa ń tanra yín ẹ̀yin ọmọ Nàìjíríà yìí tẹ̀ máa ń tanra yín púpọ̀ jù ṣé Jésù wà ní lójú wọ̀ mo lè fi ànábì búra mo lè fi gbogbo ayé mi búra kódà kò ní dé lójú ọmọ rẹ̀ ọ̀dà ọ̀yàjọ afọ́jú ọgbàrọ̀ dìde ojú òkú wọn á dé ládé ẹ̀gún ń padà bọ̀ wá yọ wá. ohun tá a gbọ́ nù. àní yọ padà wá ṣùgbọ́n nígbà tí ọba wa kò ní sojú èmi ní gbà yẹn yọ padà wá àṣẹ yóò sojú ẹ̀yìn. àti mọ̀ ṣe. ẹ ti mọ̀ pé kí ni wọ́n retí Jésù kò dé lójú rẹ̀. Ọlọ́run ló ní gbogbo ẹ̀ lọ́wọ́. àdé tí wọ́n retí tí èmi ò ní ọ sọ ṣé wọ́n fẹ́ kí Jésù ò dé lójú rẹ̀. Ọlọ́run ló ní gbogbo ẹ̀ lọ́wọ́. àní tí wọ́n fi ó dé lójú ẹ̀. Ọlọ́run ló ní gbogbo ẹ̀ lọ́wọ́. ìjà sáwù Buhari Jésù máa dé o àmọ̀nà títí dé ọ̀dàkùn ṣàánú wọ Ọlọ́run Jésù máa ń bọ̀ ní ti kọ́ wá pẹ̀lú dọ́là ni o ọ̀pọ̀ ìwà láìkó dọ́là lọ́wọ́ nítorí èèyàn tẹ̀lé èyí oge lákòókò yìí oríṣiríṣi wòlíì ti kún ayé ni ọtí tí Jésù bá dé tó kó pàǹtà dání agbóore òkun bàjẹ́ ìwọ gan lọ èyí oge ọ lọ àlọ́ gba Jésù àlédọ́ èyí oge sọ̀tọ̀ náà ọ̀rọ̀ náà wẹ̀lẹ̀ wá tí Jésù bá dé ẹni bọ̀dì pẹ̀lú dọ́là ọ̀yà ṣẹ́ẹ̀ṣì àbọ̀. Ọlọ́run ló mẹ̀yàn rí wa. Ọlọ́run ló mẹ̀yàn àní tó ṣe àbọ̀ ṣe. Ọlọ́run ló mẹ̀yàn rí. Ó ṣe Jésù wọ́n dàgbà èmi kan náà yọ lọ. owó wọn là ń sọ yìí ó èèyàn gé òdìjọ́ mẹ́jọ Ọlọ́run dákun ṣàánú wọn lọ ọ̀rọ̀ Nàìjíríà ìdíyàn bá mọ rẹ́rìn ọlọ́mọ yóò parẹ́ dànù. Ọlọ́run dákun ìwà ni wọ́n fi ròyìn Jésù kò ń ṣèdílé olówó ìgbòjì ẹran wọn bí Jésù sí ó dẹ̀ níwà tó dáa láníyàn tó dáa wọn kiri àgbáyé Ànábì náà ò ní kì í ṣèdílé olówó ìwà ni wọ́n fi ròyìn wọn dákun ẹ̀yin olórí wa ìhùwà dáadáa ìhùwà kẹrántì kú mọ̀ pé Jésù kú Ànábì kú gbogbo wọn náà wọ́n kú ìwà gbogbo agbára Fáráò tó ṣe lẹ́yìn Mósè wọ́n parẹ́ sínú omi ni gbogbo ìwà abútẹ̀wù yẹn padà parẹ́ kọ ẹ gbọ́ lọ́n láàrin ìṣẹ́jú kan àti pírẹsidẹ́ǹtì àti kẹ́niún àti kò sí ẹni tọ́lọ́hún lè mú Ọlọ́run ìṣẹ̀dá rẹ̀ ẹ dákun ẹ ṣe dáadáa ẹ já fẹ́ràn ara wa ayé yìí ó tán ìwà ni wọ́n fi ń ròyìn Jésù ẹ ṣàánú ẹni ó ní ẹfẹ́ni tí ò ní aṣiwèrè yẹn kọ́rọ̀ jọ ní ìkọ́mẹ́ni tí ó lò bẹ́yàn síkì bẹ́ẹ̀ bá rí èèyàn bẹ́ẹ̀ lọ́hùn fún tẹ̀ tọrẹ yóò gbádùn béèyàn ń gbádùn tí ọ̀fẹ́ rí bànújẹ́ tó bá rí èèyàn tọrọ fún bọ́mọ ń báyàn nú jẹ́ téèyàn bá rí èèyàn tọrọ fún ọmọ yẹn ó dọ̀ ọmọ àdùnnú ẹ dákun ẹ̀yin olóṣèlú ẹ̀ ṣe dáadáa bí a fi yín sí àbáyín bẹ́ẹ̀ wọ́n ń tàn yín ṣe dáadáa ẹ dákun ẹ̀ ṣe dáadáa tó Ọlọ́run sì fún yín ṣe Ọlọ́run fún Nàìjíríà ṣe Ọlọ́run fún ayé ṣe Ọlọ́run jẹ́ ayé wo dà ayé wa ò ní bàjẹ́ àárí àánúgbà òun náà ni ẹ ti gbọ́ láti ẹni bàbá Àlùbáríkà kan sí bàbá Àlùbáríkà fún oríṣiríṣi consultation kan tó ń ṣe ní ẹ má fi ọ̀rọ̀ sábẹ́ àwọn sọ ẹ wọ owó tó ń dùnyàn ẹ má jẹ́ àti sí àpò nǹkan tó bá ń ṣèyàn ẹ sọ́sà wọ́n sí ẹ̀bá sàn kan tó ń ṣe ní títà kò sí bọ́ ṣe fẹ́ mọ orú oògùn tó fẹ́ lò fún yín ẹ kàn sí bàbá Àlùbáríkà ìwọ tó ń lálàákàlà ni ìwọ tí ṣe ò lọ dédé ìwọ tí gbogbo nǹkan tí ẹ dàrú ó fẹ́ bí mo fẹ́ lọ́kọ fẹ́ láya fẹ́ rè lóyìnbó ó wà ń lo ìbò gan kan ò balẹ̀
wọ́n sábà àlùbáríkà wọ́n bìdà ní ìlú Ìgbòdú kíbi tẹ́ bá ti ń bọ̀ ẹbí mẹ́sàn pé kò dùn gàdúrà tó lọ sí Ìjẹ̀dẹ̀ ẹ bọ́lá ní Ìgbòdú junction ẹ ti rí sáǹbọ̀ bàbá àlùbáríkà bí kẹ́ pé 08023829492 08023829492 ire o ó dàbọ̀.